In the whole world, ní gbogbo àgbáyé lónìí, there is nowhere in this world, there is no country on earth lónìí tí wọ́n practice democracy. That is why tí sufferness fi pọ̀ láyé lónìí. Torí wípé there is no country in the world that is practicing 100% democracy. They are using religion and capitalism láti control mind àwọn èèyàn. That is not democracy. Ó bá kọ́ ilé igba, kó ra mọ́tò ọgbọ̀n, kó fi gbogbo ilé ayé ìkówó jọ. Tí ó bá ti ṣe mùsùlùmí, lójú ẹni tó jẹ́ mùsùlùmí, ó ráyé wá. Tó bá fi gbogbo ilé ayé ìkówó jọ, kó lọ́lá, kó nípò, kó ní gbogbo ẹ̀. If you are not a Christian, lójú ẹni tó jẹ́ church goer, tó jẹ́ Christian, lójú pastor, àwọn evangelist àǹkó lójú wọn, ó ráyé wá. Òun ni wọ́n fi kóòtù nínú Bible pé kí ni èrè rẹ nígbà tí ìwọ bá ní gbogbo ayé yìí tí o sì sọ ọ̀run nù. Tó bá ti di pé àwọn èèyàn ò ní control lórí mind ara wọn, it is capitalism and not democracy, and that is what is happening káàkiri àgbáyé. Òun ló bí ìdáǹgbìyànjú àti sọ láti ẹ̀yìn wá ní nǹkan tí àwọn òyìnbó ṣe fún wa pẹ̀lú ẹ̀sìn religion. Ìwọ tó bá free nípa mentality religion, tí Ọlọ́run ṣí òye ẹ kúrò nípa religion mentality, ó mọ tọ́lọ́run ṣe fún ẹ, ó mọ nǹkan tí adaniwaye ṣe fún ẹ rárá. Níbi tí Islam jàrábà ọpọlọ tiwa dé nígbà táwọn dàgbà bọ̀, kò sí nǹkan kan tí mo bá fẹ́ ṣe bí mo ṣe wà yìí, kò sí ní mo fẹ́ ṣe láyé yìí, kí n tó gbé ìgbésẹ̀ yẹn màá kọ́kọ́ lọ wo Quran náà, pèsè Quran ní ká ṣe àbí ká má ṣe. Kódà kí nǹkan yóò jẹ́ tí ó ṣe mí láǹfààní, kó jẹ́ nǹkan tó máa push mi forward, tó jẹ́ nǹkan tó máa jẹ́ kí n ní àṣeyọrí, màá kọ́kọ́ lọ yẹ Quran wò pé ṣé Quran fi ọwọ́ sí àbí ò fọwọ́ sí. Tí Quran ò bá ti fọwọ́ sí, mi ní ṣe nìyẹn. The only thing tó lè fún ẹ ní freedom of mind, freedom of expression, freedom of doing things is your spirituality. Ẹ̀mí tó ń gbénú ẹ̀ tó Olódùmarè dá mẹ́, ẹ̀mí yẹn nìkan ló lè fún ẹ ní ààyè láti lè rìn bó ṣe wù ẹ́, láti lè ṣe bó ṣe wù ẹ́. There is no freedom of movement in any religion around the world. Ìdílé yẹn dáa fi ń kọ́ pé ìṣẹ̀ṣe ò kí ń ṣe ẹ̀sìn. Ìṣẹ̀ṣe will not restrict you from doing anything. Tí Ifá bá sọ fún ẹ pé má jẹ ẹran kan àbí má jẹ ẹran kan, kì í ṣe torí pé bóyá èèwọ̀ ni nǹkan yẹn, bó ṣe ṣe kí nǹkan yẹn má ba ara tiẹ̀ mu. Kó jẹ́ pé èèwọ̀ ti tiẹ̀ ni pé tó bá jẹ́ ó ṣeé ṣe kó ní ìpalára fún ẹ. Ó dàbí tí ẹ bá lọ sí hospital, tí wọ́n wá tẹ̀sí èèyàn lọ hospital, tí hospital wá sọ pé lọ ṣọ́ra fún cholesterol, ó ti ń pọ̀ jù lára ẹ, má jẹ fa nǹkan tó bá ti ní fáàtì jù, á máa kó bá àgọ́ ara ẹ. Tí Ifá bá sọ̀rọ̀, Ifá mọ àwọn àìlera tí ń bẹ lára àwọn èèyàn, torí pé it is divine and spiritual. So gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ, ó ní Ifá mọ̀, torí pé ó connect mọ́ life ẹni. Ó dàbí omi àti ẹ̀jẹ̀ ara wa ni. Tó bá ní wọ́n fẹ́ ya omi àti ẹ̀jẹ̀ ara wa pé wọ́n fẹ́ la ara yìí, wọ́n fẹ́ yọ ẹ̀jẹ̀ bẹ̀ kú àtomi, wọ́n fẹ́ separate, kò ṣe separate. Àfi tó bá ní àwọn mẹkánísì náà ìbò lò tó fẹ́ fa ẹ̀jẹ̀ kúrò lára, tó fẹ́ fa omi. Àmọ́ omi àti ẹ̀jẹ̀ tẹ́ bá lè fẹ́ separate pé kó mọ́ wà nínú ara, ẹnìyẹn fẹ́ kú nìyẹn. So méjèèjì wà nínú ara láti ṣiṣẹ́ ni. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ifá ṣe rí. Ifá, omi àtẹ̀jẹ̀ ara wa ní Ifá. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ńṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo àjùnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbogbo, mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn òdì gbogbo bí jẹ́ tuntun láǹfààní láti tún máa gbọ́ mi lórí ètò ìtàpẹ́ ní Ìràpadà ọmọ Yorùbá. Àtùpà ò gbọdọ̀ kú ṣàlàáfíà ní gbogbo àmúkí a ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣẹ́. Ọmọọba Adéọlá Adéyẹyè Kíjípà ọ̀rọ̀ òun náà ló kọ tèmi. Mámúlẹ́mí lọmọ bíbí wọn nídìí Ọ̀ṣun, ọmọ àdúgbò níbo ẹja kìkì ọ̀kasà
ilẹ̀ bí mi lọ́mọ bá lù fún aláyé mọ̀ rẹ̀ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹsẹ̀gì èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀ fìyín ọ̀kan ń ṣe ró mi ọ̀kan ń ṣe wọ̀ mí ẹ̀kẹta ló ń ṣe bó lè ró mi bó lè wọ̀ mí sáà tiẹ̀ mójú mi dóde. kí ni tí àjọ fẹ́ gbé ẹ̀wò lórí ètò lónìí? Africans, Nigerians, ọmọ Yorùbá, it's high time ká jẹ́ kí ọpọlọ wa ó jí, ká má jẹ́ kí mental slavery èyí tí àwọn colonizers wa tí wọ́n kó sí wa ní ọpọlọ, ká má jẹ́ kó weigh wa down, kó má jẹ́ pé àwọn ìrandíran wa tó ń bọ̀ tún á máa kú sínú slavery. Nǹkan mẹ́ta tá a fẹ́ sọ̀rọ̀ báyìí yóò tún ṣí ojú wa sí àwọn ọ̀rọ̀ kan nípa àwọn ọ̀rọ̀ tá à ń bá bọ̀. I want us to talk about democracy, religion, and capitalism. Now, nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ń ṣiṣẹ́ wọnú ara wọn ni. Kí ni ìdí tẹ́ fi rò wípé Nigeria ò progress? Some other countries are not progressing. Àwọn country míì wọ́n dominate àwọn country míì. Àwọn country míì wọ́n lágbára lórí àwọn country míì. Nǹkan yẹn, mentality yẹn ló bring slavery tá à ń sọ pé àwọn òyìnbó wọ́n kó àwọn babaláwa lẹ́rú. Wọ́n fún wa ní democracy in the whole world, ní gbogbo àgbáyé lónìí. There is nowhere in this world, there is no country on earth lónìí tí wọ́n practice democracy. That is why tí sufferness fi pọ̀ láyé lónìí. Torí wípé there is no country in the world that is practicing 100% democracy. They are using religion and capitalism láti control mind àwọn èèyàn. That is not democracy. Ìtàn pè ní democracy tí wọ́n pè ní pé ìjọba àwarawa tí wọ́n ní wọ́n fún wa Nigeria 1960 pé òmìnira. Òmìnira yẹn is just òmìnira inú ìwé, òmìnira tí wọ́n kọ sínú ìwé. The same thing is happening in America. The same thing is happening káàkiri àgbáyé. Torí wípé àwọn kan fẹ́ jẹ gàba lórí àwọn kan, àwọn kan fẹ́ control àwọn kan. Tó bá ti wá di pé à ń rí pé àwọn kan wà tí wọ́n fẹ́ control àwọn kan, then there is no democracy there. Ó wà nínú household, nínú ilé tẹ́ bá ti rí nínú ilé kan tẹ́ pé ọkọ òun ló dominate the whole atmosphere of the house. That is capitalist system. Ìyàwó ò lè sọ̀rọ̀, àwọn ọmọ ò lè gbé, ọkọ yẹn òun ló lórí. Àbí inú ilé tẹ́ pé ìyàwó ló ń control gbogbo wọn, ìyàwó ló ń control àtọkọ àtọmọ, tẹ́ pé ká tó ṣe nǹkan kan báyìí àfi kán kọ́ gba àṣẹ lọ́wọ́ ẹ̀, tó bá ní òṣàṣẹ kò ṣàṣẹ nìyẹn. That is capitalism. Country tó jẹ́ wípé you said you are practicing democracy, àwọn aráàlú ò dẹ̀ lè sọ̀rọ̀ bó ṣe wù wọ́n, that is not democracy. That is capitalism. Tó bá ti di pé àwọn èèyàn ò ní control lórí mind ara wọn, it is capitalism and not democracy. And that is what is happening káàkiri àgbáyé. Olóbí ìdáǹgbìyànjú àti sọ láti ẹ̀yìn wá ní nǹkan tí àwọn òyìnbó ṣe fún wa pẹ̀lú ẹ̀sìn, religion. Religion is created in a capitalist form, not democracy. Because tó bá jẹ́ pé democracy ni ọ̀rọ̀ ẹ̀sìn ni, wọ́n ní Quran sọ wípé lakum dinukum waliyadin, ẹ̀sìn tí kó mọ jẹ́ tí, ẹ̀sìn tàwọn kó mọ jẹ́ tàwọn, ìgbàkọ̀kọ̀ wọ́n àtàsùn. Wọ́n ní Quran ní there is no compulsion in religion, kò sí ìfipámúni nípa ẹ̀sìn, má fipámú yẹn kankan sẹ̀sìn. Ṣùgbọ́n attitude wọn, character wọn, ó depict in tí wọ́n fẹ́ gangan dominance. Anyway, tí dominance bá dẹ̀ ti wà, that is not democracy, that is capitalist. Islam, Christianity, religion generally,
they are in form of capitalist. Wọ́n jẹ nípa ṣe ni tó o bá ti ṣe Islam wọ́n á rí ẹ bẹ́ẹ̀ tó ráyé wá láwọn mùsùlùmí ẹ. If you refuse to be a Muslim, they see you as nobody. Wọ́n máa wò pé lè wọn ò kà kún ẹni tó o bá kọ́ ilé igba kó ra mọ́tò ọgbọ̀n kó fi gbogbo ilé ayé ìkówó jọ. Tó o bá ti ṣe mùsùlùmí lójú ẹni tó jẹ́ mùsùlùmí ò ráyé wá. Tó o bá gbogbo ilé ayé ìkówó jọ kó o lọ́lá kó o nípò kó o ní gbogbo ẹ̀. If you are not a Christian, lójú ẹni tó jẹ́ church goer tó jẹ́ Christian lójú pastor àwọn evangelist àǹkó lójú wọn ò ráyé wá. Òun ni wọ́n fi kóòtù nínú Bible pé kí ni èrè rẹ nígbà tí ìwọ bá ní gbogbo ayé yìí tí o sì sọ ọ̀run nù. That is to tell you pé o bá ní gbogbo nǹkan tí yẹn ní láyé pé mọ́tò ní ilé ní gbogbo ẹ̀ ní kó o mọ̀ bọ̀ kílẹ̀ mọ́ rock everybody kan mọ̀ pé èèyàn dé. If you are not a Christian, a born again Christian, to Christians níbi tó ti gbé wá mentality tí wọ́n gbìn sí wọn lórí ni pé you are a nobody ò ráyé wá. That is capitalism. There is no democracy there. So láàrin èmi àti ẹ̀sìn kẹ́sìn tó bá ti lè gbé fọ́ọ̀mù kan wá bá yín pé láti condemn dẹ́yìn gbé dání wọ́n sọ fún yín nìyẹn pé you do not have a freedom of speech, a freedom of work, a freedom láti ṣe nǹkan tó bá wù ẹ́ látọkàn ẹ wá. The only thing tó lè fún ẹ ní freedom of mind, freedom of expression, freedom of doing things is your spirituality. Ẹ̀mí tó ń gbénú ẹ̀ tó Olódùmarè dá mẹ́ ẹ̀mí ẹnìkan ló lè fún ẹ ní ààyè láti lè rìn bó ṣe wù ẹ́, láti lè ṣe bó ṣe wù ẹ́. Tó bá wá wo ìwà kan ìwà burú kan tí ó yẹ kó wù ẹ̀mí yẹn náà ìwọ yẹn ara ẹ̀mí yẹn náà ni ó jìyà ẹ̀. Ìwọ tó ṣe náà ni wàá jìyà ẹ̀ láyé. Tó bá tún lọ tán wọ́n wá dá ọ padà wáyé, wọ́n dá ẹ̀mí ẹ̀ padà wáyé, yóò wá jẹ yóò tún wá continue ìyà yẹn. Ṣùgbọ́n religion mentality as a Muslim o lè mutí. As a Muslim àwọn ẹran kan wà tẹ́ pé wà forbidden fún ẹ láti jẹ. As a Muslim àwọn nǹkan kan wà tẹ́ pé ò gbọdọ̀ ṣe tí wọ́n sọ fún ẹ pé lè kó dáa eléyìí àrámù ni, orin gbígbọ́ àrámù ni, kíníkan ṣíṣe àrámù ni, picture yíyà àrámù ni, bó bá ya fọ́tò àrámù ni, bó bá draw àrámù ni, owó èlé àrámù ni, ò gbọdọ̀ lọ gba lóòkó ní interest àdánwò ni. All those things are created to capture your mind. Wọ́n fi kó ọkàn yín sójú kan. Wọ́n fi control mind, wọ́n fi control ọpọlọ yín, which means you cannot think on your own. Quran yẹn ló ronú fún yín. Quran yẹn ló sọ fún pé báyìí ni ìtẹ́bá ti fẹ́ kọ́ fẹ́ ṣe. Abádébì kẹjẹ pé ìgbà tẹ́mi dàgbà bọ̀ níbi tí Islam tó burú dé tàgbà kọ́ wọn lè dé nìyẹn o. Religion, a very deadly thing. Ìwọ tó bá free nípa mentality religion tí Ọlọ́run ṣí òye ẹ kúrò nípa religion mentality o mọ tọ́lọ́run ṣe fún ẹ, o mọ nǹkan tí adaniwaye ṣe fún ẹ rárá. Níbi tí Islam ń jàrábà ọpọlọ tiwa dé nígbà táwọn dàgbà bọ̀, kò sí nǹkan kan tí mo bá fẹ́ ṣe bí mo ṣe wà yìí, kò sí ní mo fẹ́ ṣe láyé yìí kí n tó gbé ìgbésẹ̀ yẹn màá kọ́kọ́ lọ wo Quran náà pẹ́sẹ̀ Quran ní ká ṣe àbí ká má ṣe. Kódà kí nǹkan yóò jẹ́ tí ó ṣe mí láǹfààní, kó jẹ́ nǹkan tó máa push mi forward, tó jẹ́ nǹkan tó máa jẹ́ kí n ní àṣeyọrí, màá kọ́kọ́ lọ yẹ Quran wò pé ṣé Quran fi ọwọ́ sí àbí ò fọwọ́ sí. Tí Quran ò bá ti fọwọ́ sí mi ní ṣe nìyẹn. The same thing applicable to Christians. Ìdí ni ọjọ́ pé tó bá fẹ́ lọ́kọ tó fẹ́ níyàwó tó bá lọ bá pásítọ̀ sọ fún ọ pé sí ẹ̀mí mímọ́ ti sẹ́ẹ̀mì ti sọ fún ọ, so ti gbàdúrà lé lórí kíní kankankan. Wọ́n mọ̀ sọ pé what does the Bible say about it? Pé ṣé Bible ti sọ fún ọ, ṣé Bible ó wà nínú Bible láti ṣe,
wọ́n á check Bible tí Bible ò bá ti fọwọ́ sí ò lè ṣe nìyẹn. Nǹkan yẹn ò bá wà nítumọ̀ kó jẹ́ pé tí ó ṣe ẹ́ láǹfààní ò lè ṣe nìyẹn. A lot bẹ́ẹ̀ ni wọ́n ti wá fi dayé àwọn èèyàn rú látàrí pé nǹkan tó jẹ́ pé ntí ẹlẹ́dẹ̀ èèyàn ìdíṣẹ́ ní èèyàn tí ó sọ dé èèyàn láyé ó nìyẹn. Àmọ́ Kùránì sọ pé kò gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ ṣe. Fún àpẹẹrẹ ẹni tó fẹ́ dá iléeṣẹ́ bíúrì lẹ̀ ó fẹ́ dá iléeṣẹ́ ibi tó ti ń po ọtí ó fẹ́ dá kalẹ̀ fápẹẹrẹ ó ti ṣe research ó ti ní resources tó lè fi ṣe tó fẹ́ fi ṣe business tí ó sọ dé èèyàn. Àmọ́ Kùránì sọ pé kò gbọ́dọ̀ mutí kò gbọ́dọ̀ ta ọtí kò gbọ́dọ̀ ra ọtí kódà kò gbọ́dọ̀ gbẹ́rù ẹni tó ń ta ọtí pé èèyàn lọ ra ọtí ó wá fẹ́ ru kírètì yẹn wá ní ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ó gbọ́dọ̀ ràn lọ́wọ́ as a Muslim tó bá ràn ẹni yẹn lọ́wọ́ láti gbé ọtí ẹrù ẹjọ́ pín ìyà rẹ̀ jẹ ni gẹ́gẹ́ bí ó ṣe wà nínú Quran àti hadith àti explanation gbogbo ṣẹ̀ríà nǹkan wọn. Láàrin èmi àti yín ibo wá ní freedom of work wà ibo ní freedom of movement wà. There is no freedom of movement in any religion around the world. Ìdílé yẹn dáa fi ń kọ́ pé ìṣẹ̀ṣe ò kí ń ṣe ẹ̀sìn. Ìṣẹ̀ṣe will not restrict you from doing anything. Tí Ifá bá sọ fún ẹ pé má jẹ ẹran kan àbí má jẹ ẹran kan kìí ṣe torí pé bóyá èèwọ̀ ni nǹkan yẹn bó ṣe ṣe kí nǹkan yẹn mọ̀ bá ara tiẹ̀ mu. Kó jẹ́ pé èèwọ̀ ti tiẹ̀ ni pé tó bá jẹ́ ó ṣe é ṣe kó ní ìpalára fún ẹ. Ó dàbí tí ẹ bá lọ sí hospital tí wọ́n wá tẹ́sì èèyàn lọ hospital tí hospital wá sọ pé lọ sọ́ra fún cholesterol ó ti ń pọ̀ jù lára ẹ má jẹ fa nǹkan tó bá ti ní fáàtì jù á máa kó bá àgọ́ ara ẹ wọ́n lọ kí má jẹ ṣúgà jù ó máa ní ìpalára fún ara ẹ tán sọ fún ẹ bẹ́ẹ̀ lọ hospital ẹ tó bá ní diabetes ó ní nǹkan tó ń sọ pé kò gbọdọ̀ jẹ. Ifá rìnà rí gbogbo àwọn nǹkan yìí tí Ifá bá sọ̀rọ̀ Ifá mọ àwọn àìlera tí ń bẹ lára àwọn èèyàn torí pé it is divine and spiritual so gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ onífàmọ̀ torí pé ó connect mọ́ láìfù ẹni ó dàbí omi àti ẹ̀jẹ̀ ara wa ni tó bá ní wọ́n fẹ́ ya omi àti ẹ̀jẹ̀ ara wa pé wọ́n fẹ́ la ara yìí wọ́n fẹ́ yọ ẹ̀jẹ̀ bẹ̀kú àtomi wọ́n fẹ́ separate kò ṣe separate àfi tó bá ní àwọn mẹkánísì náà ìwòlò tó fẹ́ fa ẹ̀jẹ̀ kúrò lára tó fẹ́ fa omi àmọ́ omi àtẹ̀jẹ̀ tẹ́ bá lẹ́fẹ́ separate ẹ̀ pé kó mọ́ wà nínú ara ẹnìyẹn fẹ́ kú nìyẹn so méjèèjì wà nínú ara láti ṣiṣẹ́ ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ifá ṣe rí Ifá omi àtẹ̀jẹ̀ ara wa ní Ifá bọ̀tọ́ wípé wọ́n lé gbogbo wa kó ń di ẹ̀wọ̀n òde ká mọ̀ nǹkan tó ń jẹ́ Ifá òun náà ni ọ̀pọ̀lọpọ̀ wa fi ń ṣìrìn ní mẹtálítì wa ni ó fi dàrú wípé àfi mọ̀nà tó yẹ ká tọ̀ Ifá dẹ̀ ní guidance ló jẹ́ fún ìgbésí ayé wa Ifá tó bá mọ Ifá láti kékeré ó mọ tó yẹ kó lè jẹ ó mọ tó yẹ kó lè jẹ tó lè ṣòkú ìpalára fún ẹ tẹ́gbẹ́ tó bá dẹ̀ ṣọ́ra fún kíní yẹn àìsàn lè mọ̀ sí ẹ tó fi di àìsàn àwọn àìsàn pé kíní kan ó lè mọ̀ sí ẹ tó àfi jáde láyé tó bá ń ṣọ́ra fún àwọn nǹkan yẹn tó dẹ̀ jẹ́ pé tó bá dé hospital tó bá ṣe test fún ẹ náà wọ́n sọ pé òótọ́ kíní ẹ má jẹ o ó máa kó bá lára báyìí o dáadáa làwọn òyìnbó ní tiwọn tó bá lọ check ìdánpẹ̀ ní zodiac sign dáadáa tó ṣe research lórí zodiac sign dáadáa àwọn kankan wà tí zodiac sign tó bá ṣàjẹ́ tá a sọ fún ẹ pé kó má máa jẹ they don't eat anything too spicy don't eat things like this a máa ṣàlàyé ẹ̀ fún ẹ tàwọn òyìnbó nìyẹn tí ò deep tó ń tẹ́lẹ̀ Olódùmarè fún àwọn ọmọ Yorùbá in the whole wide world kò sí èyí tó pé kò sí èyí tó kún bí Ifá when we talk about spirituality àmọ́ religion ó captivate mind wa débi pé ó kó ọpọlọ wa nígbà tí wọ́n ṣí ike kan tó wá kó ọpọlọ wa bẹ̀ tó wá dé pa you cannot do whatever you want freely àfi kó kọ́kọ́ béèrè nínú Kùránì kí ni Kùránì sọ kí ni Hádísì sọ èyí táwọn èèyàn fi ń rí àwọn àfáà yẹn bí nǹkan tó important nínú ayé nìyẹn èyí tó fi ń rí àwọn pastors yẹn bí nǹkan tó important nínú ayé nìyẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ kan ló kéwú nígbà tí èèyàn mélòó ló mọ Lárúbáwá láàrin èèyàn 1000 èèyàn mẹ́wàá péré lọ lé kéwú
èèyàn mẹ́wàá yẹn wá kéwú ọmọ lárúbáwá yẹn ó ti ka Kùránì yẹn ó ti ka dáadáa ó ka àdìsí yẹn ó ka àwọn tírà ó mọ gbogbo ẹ̀. èèyàn 1000 sì ní mùsùlùmí, èèyàn mẹ́wàá pé ló sì lọ kọ́ kínní yẹn ló lọ mọ́. òfin tó dẹ̀ wà bẹ́ẹ̀ ni pé tẹ́ bá fẹ́ ṣe nǹkan kàfi lọ́kọ́ mọ́ tí Kùránì yẹn sọ. sẹ́mi kó ti di consultation fee, wọ́n ti di iṣẹ́ consultation. àwọn 990 tó kù tí wọn ò mọ̀ kankan parẹ̀ ọ̀dọ̀ àwọn mẹ́wàá yẹn ni wọ́n mọ̀ sá lọ. tọ́bá ti dọ́dọ̀ àwọn mẹ́wàá yẹn yóò mọ̀ sàlàyé àmọ́ sàlàyé fún ọ pé tí Kùránì sọ ní wáyé tó fẹ́ ṣe yìí tẹ́ fẹ́ ṣe Kùránì ẹ má ṣe nínú tẹ́ni ẹ náà wà dùn pé okay òun náà bá kó bẹ́ẹ̀ ọ̀yẹ́ tẹ́ wá lè ṣe ni pé ẹ wá lè lo báyìí. That is the problem of religion. wọ́n á condemn ti yín láti introduce ti wọn. fún àpẹẹrẹ nígbà táwọn dẹ́gbà bọ̀ oníjọ́ kan èmi àti ọ̀rẹ́ mi kan látàwọn ilé kéwàá jọ fa ọ̀rọ̀ kan. kí dẹ̀ ní nǹkan yẹn ni pé àtìgbà yẹn ọpọlọ tèmi ló ń ṣiṣẹ́. wọ́n fún mi níṣẹ́ kan ẹnìkan fún mi níṣẹ́ kan pé oògùn sọ̀yè ni pé ẹ wá ewé ìyeyè méje ẹ wá oyin ẹsẹ̀ kìíní kan tẹ́ bá ti gún ewé ìyeyè yẹn tẹ́ lọ sí powder tó di powder ẹ wá mix ẹ̀ pẹ̀lú oyin ẹ mix nǹkan pẹ̀lú oyin bẹ́ẹ̀ náà wọ́n ẹ lè lo àìdán tẹ́ bá ní àìdán ẹ sùn àìdán yẹn tí ó gbẹ tẹ́ bá ti wá sún tó gbẹ ẹ sún náà tẹ́ bá ti jó ẹ dà sí méjì ẹ dà epo sí kan ẹ dà oyin sí kan ẹ máa láti oyin láàárọ̀ ẹ máa láti epo lálẹ́ pé oògùn sọ̀yè ní máa ń jí ọpọlọ ní tí nǹkan tí ò bá mọ́ kí ń rántí nǹkan tẹ́ bá lò yóò mọ̀ rántí ẹ̀. ẹni ẹ wá sọ fún mi pé nǹkan burúkú ni pé ẹ̀ṣẹ̀ ní nínú Islam. ìyẹn dẹ̀ ní àìdán nǹkan kan yìí tí ilẹ̀ wa ní àwọn bàbá wa ni wọ́n kọ́ wa níyẹn. ó wá ní kò dáa ó ní instead of that tí n bá fẹ́ lo nǹkan tí yóò mú brain mi jí ó ní kí n lọ wá omi wárúdì àti omi zẹ̀mzẹ́mì omi wárìdì tó wá láti Saudi tó yẹ pé Saudi lẹ ti lè rí omi ẹ̀ lè rí ilẹ̀ tiwa bẹ́ẹ̀ ṣe lè rí omi Ọ̀ṣun tiwa ń bí bẹ́ẹ̀ ṣe lè rí ní Saudi. ó wá ní tí bá ti rí mọ́wùlì wárìdì omi wárìdì yẹn màá bu díẹ̀ sínú kọ́ọ̀pù kan omi zẹ̀mzẹ́mì náà màá bu díẹ̀ sínú kọ́ọ̀pù kan màá mix méjèèjì papọ̀ tí bá ti mix méjèèjì papọ̀ màá máa mú ní once every 3 days. pé yóò jí brain mi oògùn sọ̀yè ni. now wọ́n kọ̀ dẹ̀mú àìdán táwọn ìyá ti wá ń tà láti promote omi wárìdì tí àwọn lárúbáwá ń tà make it make sense sọ́bà làkàyè ni. iṣẹ́ kan náà sì náà ní méjèèjì ó ṣe ẹ wá mọ̀bí tó burú sí mọ́ọ̀lì wárìdì yẹn kò ní ṣiṣẹ́ lára èèyàn bí àìdán yóò ṣiṣẹ́ lára èèyàn torí wípé mọ́wùlì wárìdì yẹn kò dá sísẹ̀mù ti yín mọ̀ tí kò sí lára DNA yín ó kọ́ lÓlódùmarè dámọ̀ yín bọ̀ àìdé yẹn ẹ̀kan tó bá ti ń wọnú ara yín torí pé ilẹ̀ yín ló ti ń wù omi ilẹ̀ yín ló fi ń mí tó bá ti ń wọnú ara yín dandan ni a ṣe iṣẹ́ tó yẹ kó ṣe ṣùgbọ́n ti Ìsìláàmù kò lè ṣe bẹ́ẹ̀ torí pé ìran mi lónìí bí ó ṣe iṣẹ́ lára tí wọ́n kọ́ ló ṣe iṣẹ́ lára tiwa bí tí wọ́n ṣe iṣẹ́ lára tiwa kọ́ ni tí wọ́n ṣe iṣẹ́ lára tiwọn so ẹ jẹ́ ká fúnra wa ń break ẹ má jẹ́ kí religion kó kó ọpọlọ wa kó kó sínú agolo káwa náà mọ̀ ṣe gọ́gọ́ ẹ jẹ́ ká ronú it's time to wake up Africans àsìkò ti tó fún wa láti kíni láti jí tí nígbà mi tẹ́lá fún àti pàdé mi lórí ètò ìta pẹ̀lú àpàdé ọmọ Yorùbá ọmọ bá Adéọlá adé Kijipa ọ̀rọ̀ olùkọ́ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀